Elédùà ọba tó dá gbogbo wa sáyé, ọba tó ní wá, tó lẹ̀mí wa, tó ní gbogbo ń tà ní, ọba lánàá, ọba lónìí, ọba ní gbogbo ọjọ́, ọba Elédùmarè tó tẹ́ sánmọ̀, ó ta rẹ̀rẹ̀rẹ̀, ó lọ, ó tẹ́lẹ̀ bí ẹni tẹ́ni. Lónìí a ti wà lọ́dọ̀ yèyé wa, Yeye Osunronke Olomitutu, tí wọ́n wà ní Gbolómù ní ìpínlẹ̀ Èkó ń bí. Ẹ̀yin náà wà pé jẹ́ pé ó tó mẹ́ta màá rí yèyé kó lè bàa dá náà ni. Yèyé ò sí nílé, torí ẹ̀ ni ó fi tó jẹ́ mẹ́ta ká tó gbé wá sí ojú ìwòran yín. Yèyé, ká tó wọnú ètò, ẹ bá súre fún gbogbo àwọn olólùfẹ́ Ojútólé àtàwọn tó ń wò wà ní Òwútú FM. tó Elédùmarè ìbàlá ṣe lénìí torí Elédùmarè lójú gbogbo wa lọ. Ẹ̀yin tọ́lọ́run kó lé ayé lọ́wọ́ àṣìbáyín lénìí o. Ìbá gbogbo ajú ni lọ báyìí. Gbogbo ojú tó wò mí àti gbogbo àgbáńlá ayé, wọn bá tó kù kọdún ìkó parí, ọdún ayọ̀ ló máa já sí fún wa báyìí. Ìbànújẹ́ kéré tóbi kò ní ṣẹlẹ̀ sórí kọ̀ọ̀kan, ànírògbò ayọ̀ dànù. A máa jèrè ọmọ pẹ̀lú àṣẹ Elédùmarè. Ìgbà tó rẹ Nàìjíríà bá dé báyìí, kò ní bá wa lórí ààrẹ, kò ní bá wa nínú sàárè. Ọlá àwọn aláṣekù, ọlá àwọn òbí tata rẹ̀ jáde, àṣẹ o. Àṣẹ Èdùmàrè, àṣẹ wá. Yèyé, lónìí tá a fẹ́ gbé yẹ̀wò náà ni rògbòdìyàn tó ti ń lọ láti bí ọjọ́ mẹ́ta, ìyẹn nípa ẹ̀sìn àwọn mùsùlùmí àtàwọn ẹlẹ́sìn ìbílẹ̀, àwọn oníṣẹ̀ṣe, tí wọ́n di pé à ń gbóná ojú ara ẹni. Àti Ìlọrin ló ti bẹ̀rẹ̀, wọ́n ní Yèyé Ajéṣekẹ́mi, wọ́n ní kó má ṣe ọdún àṣà tó fẹ́ ṣe ń bẹ̀, ọ̀rọ̀ ẹ̀dín yẹn pọnyẹ́rin. Lẹ́yìn ẹni ọkùnrin kan tó ń pè rẹ̀ ní ta lọ́lọ́run, òun náà tún jáde, òun náà bẹ̀rẹ̀ sí ń ó tún di gbọ́nmi sí omi òtó, tó fi di tí àwọn ọlọ́pàá tí wọ́n mú tó dẹ̀ wà ní ẹ̀wọ̀n nílùú Ìlọrin báyìí. Gẹ́gẹ́ bí àgbà oníṣẹ̀ṣe àti ẹni tó ń di ìṣẹ̀ṣe mú àti Yèyé Ọ̀ṣun tẹ́ jẹ́, ojú wo lẹ fi wo ọ̀rọ̀ yìí? Ẹ ṣe olóòtú, Ọlọ́run ò ní fọwọ́ bàjẹ́ kọ̀ọ̀kan yín. Ibi tí ò yàwọ̀ ẹ̀dá ó pọ̀ ju ọba tí ò ṣe gbìjà lọ́lọ́run, torí ọba jídára lọ́lọ́run. Torí pé kí ni Ọlọ́run ọba, ó níbi tó ní kálukú ń bá pè tiẹ̀. Irú ẹni tó ní kó má ṣe ìnáwó ẹ̀ nílùú Ìlọrin, Ọlọ́run fẹ́ polongo ẹ̀ ni. Àti pé ìṣẹ̀ṣe ṣe tán láti polongo ara ẹ̀. Nítorí ọba tí ò ṣe gbìjà lọ́lọ́run, èèyàn kò gbúdọ̀ jàjẹ̀ ẹ̀sìn. Ní ti bí ẹ̀sìn ká tó ṣẹ̀ sí Elédùmarè bá mi òkè. Ibi tí ò yàwọ̀ ẹ̀dá ó pọ̀ jù nǹkan tó ń rán lọ. Nítorí pé kí ni àti Kùránì o àti gbogbo ṣe dé kọ́nà tó ṣe ẹ̀dá wa kó fúnra ẹ̀ ṣèdájọ́, tàwa ń fúnra wa dájọ́ ara wa, àtúntà rẹ̀ àtúgbẹ̀ṣẹ̀. Nítorí pé kí ni àtòníṣẹ̀ṣe o àti kìrìsìtẹ́nì o àti mùsùlùmí o, Ọlọ́run kan ṣoṣo náà ni gbogbo àjọ ń pè. Ọ̀nà tó ní kálukú ń bà pẹ̀lú yàtọ̀ọ̀tọ̀. Àwọn òde lè gbàgbé ẹ̀sìn ìṣẹ̀ǹbáyé. Nítorí pé kí ni bó ti lè rù tó, Ọlọ́run ayé ẹlòmíì ti bí àfáà, ẹlòmíì kìrìsìtẹ́nì. Ẹni tó wá jẹ́ pé dandan ibi ìṣẹ̀ṣe àwọn baba ńlá wa tí ò gbúdọ̀ parun, wọn kì í ṣe kójú bọ̀rọ̀ lèèyàn ṣe ń wọ̀ ṣẹ̀ṣe. Àdánwò tó máa dé bá wa tó jẹ́ pé kò sí solution lẹ́yìn pé kéèyàn gbà wá. Nígbà tá a bá dé gbà tí rọrùn débẹ̀, ó ti di dandan kọ́kàn wo balẹ̀ kí inú wa ó dùn. Ẹ jọ̀wọ́ tó rí ìtúsílẹ̀ látara ìṣẹ̀ṣe, ṣé ó wá máa sọ pé ó fẹ́ fi ìṣẹ̀ṣe sílẹ̀? Ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá à ń parun yìí ó ń pa ọ̀pọ̀lọpọ̀ ní ara jù. Nítorí pé kí ni wọ́n ti jẹ́ kó tán àwọn wọ́n ti tọ̀ wá jẹ ti pé àwa náà kéwù bẹ́ẹ̀ lè kẹ̀lẹ́ àwọn ará ọmọ lè kéwù. A jẹ́ gbọ́ pé àáfàá ńlá lọmọ yín, àwọn àkótí wọ́n sábà àwọn àáfàá àti òkòtò wọn kí n kan lẹ́yìn wọ́n ló ń lọmọ yín báàlẹ̀ yín ṣe Yèyé Ọ̀ṣun ọmọ àáfàá. Ẹ ṣe olóòtú. Nígbà tá a bá di pé bá ṣe wáàsí màá ní má ṣe wáàsí fún mi. Nígbà tí mò ń tọ́ ara tí mò ń ṣàìsàn kiri, ó ṣe rí mi wòsàn. Ibi tọ́ náà lé mi máa ti rí wòsàn tèmi, ẹ fi mí sílẹ̀ pẹ̀lú tèmi. Alìsùn náà lọmọ wọn. Àwọn Alìsùn náà. Bẹ́ẹ̀ ni. So ẹ̀sìn oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀. Mi ò ní má ṣe tiẹ̀, òun náà dẹ̀ lè ní má ṣe tèmi. Torí nǹkan ló máa bá mi jìyà lọ́dọ̀ Ọlọ́run. Ọlọ́run gbogbo ẹ̀sìn tó bá sìn fi ìgbàgbọ́ ẹ jẹ́ kí inú ẹ kó mọ́ sọ́mọlàkejì ẹ. Nígbà tó bá lọ gbẹ̀sìn tó fi inú kan ṣe tó ń tutọ́ funfun síta tó fi dúdú sínú. Jọ́ torí Ọlọ́run ọba jídára, Ọlọ́run ò ní kéèyàn kọ́kọ́ gbìjà òun. Gbogbo tá à ń ṣe ìyá ti ṣe ọ̀rọ̀ kì í ṣọ̀rọ̀ Islam, kì í ṣọ̀rọ̀ ẹ̀sìn ní tó ń ṣẹlẹ̀ yìí. Ó wá dàbí pa tanra wa jẹ, torí nígbà tó bá yá Fúlàní apàdà tó kó wa lẹ́rú ni. Èyí ẹjá wo báyìí, wọ́n tiẹ̀ ní àwọn tán sọ pé àfàrà àwọn gan máa ń yọ wá sọ́dọ̀ yín, sí lóòótọ́ ni?
ẹ ṣé olóòtú, ẹ jẹ́ k'Ọlọ́run Elédùmarè kó gbèjà gbogbo wa jà. A ò gbúdọ̀ máa wọ́ kí táṣìírí ayé torí pé kí ni ọmọ ìyájọ́ ni gbogbo wa. ọmọ ìyá ni gbogbo Yorùbá ni gbogbo wa. Ta ló wà tí ó máa sọ pé kí ni ó dẹ̀ olóòlò oògùn ṣé ó jẹ ewédú ni àbó jẹ fọ́ àbó ìbámu ní ìsòní sàgbóbà ìbéwé náà lájọ jégbò lájọ jéwé gbogbo nǹkan láyè yìí a máa fi kẹ̀lẹ́kẹ̀lẹ́ ṣe torí àtúbọ̀tán wa torí ọjọ́ àti sùn wa. Ẹlòmíà ló máa pẹ́ láyé ó lè sùn kó má jí ó lè máa lọ títí bá kó kọsẹ̀ kó gbàbẹ̀ kú. Kí lẹ wá ń dù kí là ń jà sí ẹ̀ẹ́dẹ̀ ikọ́ ló ń fura rẹ̀ ta lọ́lọ́ àbí kí lẹ ń pè yìí tó bá lóun ya Kùránì ṣé àwọn náà fẹ́ bá jìyẹ lọ́dọ̀ Ọlọ́run òbó mọ owó òun fúnra rẹ̀ wọn òbíjójì yẹ wọn wá fún wọn mẹ́rù ẹlẹ́rù àwọn náà rù sórí nígbà tí ta lọ́lọ́run tó bá fúnra ẹ̀ jìyẹ ṣọ́wà tọ́lọ́run Ọlọ́run ọba mi ọba tí kì í sùn ọba dákẹ́jà ni so àwọn kí n ti wọ́n pé ta lọ́lọ́run ṣé ànábì Muhammad sallallahu alaihi wasallam wọn bú lójú ayé ẹ̀ ni kò sí àbí Jésù náà bú lójú ayé ẹ̀ àbáwọn táwa fúnra wa tẹ̀lé náà bú ni Ọlọ́run ọba nìkan ọba tí ò ṣe gbé ọba tí kì í ṣọba lápòsí tó bá bẹ̀rẹ̀ ìdájọ́ ẹ̀ báyìí kódà ẹni tí ò bá wọn rà bí àjẹnú ẹ̀ kí ló dé kí ni nǹkan tó máa jàjẹ̀ sí fún tọ́ọ̀dẹ̀ níbẹ̀rù pé jọ́pọ̀ máa sọ àníjímọ́ àìmọye ẹ̀dá òun ló parẹ́ dànù níbi tọ́lọ́run ògbéran tó ń jẹ́ fún rẹ̀. Ẹ jẹ́ ká máa fi sùúrù jọ ṣe ilé ayé àbí torí pé kí ni àwọn Arab tó ní Islam yìí gan àwọn kò yàn ìṣẹ̀ṣe wa wọ́n bá àjọ sọ̀rọ̀ lórí Facebook àjọ ń ṣọmọ ìyá ni torí Ọlọ́run kan ṣo náà ló dá gbogbo wa Ádámù àti Éfà Ọlọ́run kan náà ló dá gbogbo wa tẹwa mẹ́sìn tẹwa gbà lódì ní tọ́lọ́run ràn yín àtúbọ̀tán ní kẹjẹ́ àtọrọ̀ nítorí gbogbo wa ní kú tògótògó ẹni tá a máa fà sílẹ̀ táwọn ọmọdọ́mọ wa máa jẹ̀yà ó náà yẹ máa sọ pé àní jìyà ìran 14 torí gbà táwọn òbí wa bá ti fọwọ́ fa wàhálà lẹ́tọ̀ adìntọ́mọ ń jẹ́ bẹ́ẹ̀ ẹlòmíì lè má jẹ púpọ̀ ń bẹ kó tó kú adìntàrọ̀ ọmọdọ́mọ ń jẹ́ bẹ́ẹ̀ kí ló dé tẹ̀jẹ̀ kọ́ lọ́wọ́n bá mi fúnra rẹ̀ ṣèdájọ́ tí ẹ̀kọ́ màmá lóun gbèjà àyàn kan ntọ́lọ́hún ọ̀rọ̀ wa ìmájà máa jẹ mọ́ nítorí pé kí ni ìṣẹ̀ṣe àti wọn pé ẹ̀sìn tó nílẹ̀ Yorùbá ni àfi tó bá máa sọ pé yes kò sí ọba tó fẹ́ fi jẹ nílẹ̀ Yorùbá tó máa lóhùn oníṣẹ̀ṣẹ̀ṣe bó tilẹ̀ bẹ́tà lọ́kọ̀dẹ̀ ni ọba máa ṣe kìrìsìtẹ́nì máa ṣe mùsùlùmí máa ṣe ṣẹ̀ṣe torí ṣẹ̀ṣe náà fi gbé wọlé bẹ́ẹ̀ ni olóòtú. ẹ kú ọ̀rọ̀ látàárọ̀ ẹ ní sọ̀rọ̀ tán kí wá ìmọ̀ràn lẹ́wọ́n fẹ́ gba àtàwọn àáfàá o àtàwọn oníṣẹ̀ṣe ìmọ̀ràn lẹ́fẹ́ gbà wọ́n lórí. ẹ ṣé olóòtú ìmọ̀ràn tí máa gbàgbọ́ ní kọ́kọ́ lọ fi sùúrù kún sùúrù wọn nítorí pé kí ni sùúrù kún sùúrù Ọlọ́run ọ̀rọ̀ adákẹ́ bí ẹni pé òun ò rí wọn Ọlọ́run máa wà jẹ àjẹyẹ ní ẹ torí ó dà pé àwọn Arab wọn ti fẹ́ ṣe kí ni wọ́n fẹ́ gba ilẹ̀ Yorùbá lọ́wọ́ wa ni kò dẹ̀ ṣeé ṣe nítorí náà kọ́ lọ fi sùúrù kún sùúrù wọn ìyẹn ti kọ́ ní pẹ́ jẹ́jẹ́ sí i ànítọ́ra jẹ́dẹ́bí gbára máa jẹ́ olórí fún wa tí ó yẹ kó rí bẹ́ẹ̀ àwa tó ń pa àwa Yorùbá ìgbọ́n ńlá ní gbogbo nǹkan ayé yìí tó bá di pa wá ń tara wa lẹ́rú àwa mo bẹ̀ wọ́n àti oníṣẹ̀ṣe o àti kìrìsìtẹ́nì o àti muslim ẹ lọ ṣe sùúrù kò sí kó tó kọjá sùúrù nítorí pé kíni ẹ jẹ́ kí gbogbo àwọn ti pé tá a bá pẹ́ láyé a máa pẹ́ lọ́run jù bẹ́ẹ̀ lọ ilé ayé yẹn ẹsẹ̀ 6 ni ọba dákẹ́jàdé lọ́lọ́ a lè sùn ká má jì mọ́ kí lẹ wá fà Ọlọ́run ò ní kẹ́ gbèjà òun ẹ lọ fi sùúrù kún sùúrù yín àti gbogbo àfà torí pé kí ni ààrẹ bó ṣe wà nínú oníṣẹ̀ṣe kò sí ilé oníṣẹ̀ṣe tá a fò sí kò dẹ̀ sí ilé aláàfáà náà tó oníṣẹ̀ṣe ò sí tí kìrìsìtẹ́nì ò sí Ọlọ́run ti dà wá pọ̀ torí bọ́ọ̀rọ̀ ní ṣe dálé ayé bẹ́ẹ̀ náà ni àwa ẹlẹ́sìn torí àárọ̀ ọ̀sán alẹ́ bó ṣe rí nìyẹn àárọ̀ ọ̀sán alẹ́ òun náà ló fi jẹ́ pé kìrìsìtẹ́nì muslim àti oníṣẹ̀ṣe bá ṣe wà nìyẹn oníṣẹ̀ṣe dẹ̀kẹ̀rẹ́ ọjọ́ táláyé ti délé ayé láti mọ̀ pé ìṣẹ̀ṣe wà kí wá ní nǹkan táwa máa ní pé nǹkan tá à ń ṣe yìí o ipe èèyàn kan fẹ́ sọ pé nǹkan tá à ń ṣe yìí ó ń bí òun nú ẹ jẹ́ ká gbogbo ìdájọ́ lẹ̀ fọlọ́run gbogbo ipò ń gbéra wọn lọ kóòtù yẹn ìdájọ́ Ọlọ́run ló burú jù o gbogbo ipò ń gbéra wọn àwọn ọlọ́pàá ò jẹ̀bi torí iṣẹ́ ọwọ́ wọn náà ṣe ọlọ́pàá ò jẹ̀bi adájọ́ òde jẹ̀bi iṣẹ́ ọwọ́ wọn náà ṣe torí pé kíni àwọn náà kẹjọ lọ bá wọn lẹ́yìn pé ká wá fi sùúrù sí torí àtúbọ̀tán oníkálukú àti mo bẹ̀ yín mo rọ̀ yín
àtẹ̀yìn àfa àtòníṣẹ̀ṣe àti kìrìsìtẹ́nì ẹ lọ fi sùúrù sí mo fi títóbi ọlọ́run mo fi nǹkan tọ́lọ́run fi ń jọ́lọ́ mo fi bẹ̀ yín nítorí pé kí ni ẹ jẹ́ ká rántí pé ìjọ̀kan la máa sùn táàní jímọ́ ìjọ̀kan nílẹ̀ yìí máa pè wá sọ́dọ̀ sùúrù ní kẹ́ jẹ́ ká lọ ṣe o mo fi àwọn tẹ́ta rẹ̀ jáde mo fi bẹ̀ yín ẹ lọ fi sùúrù kún sùúrù yín o ẹni tẹ́ bá ní kó má ṣẹ̀ṣẹ̀ ṣe á lọ ṣe nílùú ẹ̀ kò ní jàánú ìjà ò sí ṣọ́ọ̀ṣì ṣàdúrà ṣàmì ni bó ṣe rí ni olóòtú. ẹ ṣe àkú àtàrọ̀ ẹ ṣe ọ̀rọ̀ náà yẹ ti gbọ́ látẹnu Yeye Osunronke Olomitutu tí wọ́n wà ní Igbó Olómù ní ìlú Èkó ń bí ẹ̀yẹ ẹni tó bá fẹ́ báyìí ní gbólóhùn bóyá fẹ́ báyìí sọ̀rọ̀ nọ́mbà náà lè pè ní sà. ẹ ṣe olóòtú ojú ni mímì ṣàìmọ̀ fọlọ́kọ pọ́ìn àdúgbò tí mò ń gbé ní Ìkòròdú àgbíkìlẹ̀ ti máa bọ́lẹ̀ tẹ bá ti náà lọ sí Igbó Olómù ọlọ́wọ́ bus stop ẹ bá béèrè Yeye Osunronke Olomitutu àwọn èèyàn wọlé mi wá tẹlifóònù nọ́mbà mi ní 070 31 90 96 37 ìkejì ní 080 596 11 480 ẹ bá pèlè kan sí. 070 31 90 96 37 080 596 11 480 gbogbo ojú tó ń wò mí àdúrà yẹn á gbà o àbámọ̀ àṣegbọ́rọ̀ ìkòní ṣẹlẹ̀ nínú ayé orí kọ̀ọ̀kan báyìí ilé ayé òní yọ̀ yìí wọn bá tó kòkó dún ìkó parí ọdún ayọ̀ báyìí àníjọlù nínú ìnira o àṣẹ o. ọ̀rọ̀ náà